If anything happen to me, hold IYABO Alice OJO responsible. Or if anything happen to my family, my child and my husband, hold IYABO OJO responsible. Èyí ni ọ̀rọ̀ tí Lizzy Anjorin fi lẹ́nu o. Ẹ̀yin tèmi ẹ kú dédé wòyí, ẹ kú àsìkò yìí, ṣé dáadáa lẹ wà, ṣàlàáfíà lẹ wà. Ẹ̀yin tèmi ó tún ti zẹ̀ o, ẹ jẹ́ ká ganu sí i ká gbọ́ bó ṣe ń lọ. Ẹ farabalẹ̀ ẹ̀yin èèyàn wa, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan láti máa gbọ́ ohun tí a ní láti sọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Ìyábọ̀ Òjó. Nítorí báyìí wàhálà ńláńlá ó ti bẹ́ kalẹ̀, oríṣiríṣi nǹkan mà ló ń ṣẹlẹ̀ o. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn wa, bẹ̀ǹbẹ̀ ń ṣẹlẹ̀. Wàhálà ti dé báyìí láàrin Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé láti ọjọ́ tó ti pẹ́ wá ni Ìyábọ̀ Òjó ti sọ wípé tán bá bí ìyáláyà Lizzy Anjorin dá wípé kí ó pe orúkọ òun. Ṣùgbọ́n ní báyìí èyí tó jẹ́ pé wọ́n ti gbéra wọn lọ ilé ẹjọ́, tí ilé ẹjọ́ sì ti da ẹjọ́ náà nù wípé kò sí nǹkan kan táwọn fẹ́ ṣe sí i. Lizzy Anjorin mà ti jáde, ó mà ti pe orúkọ Ìyábọ̀ Òjó, ó mà ti ń bá Ìyábọ̀ Òjó fa wàhálà. Ó mà ti jáde wá sọ wípé tí nǹkan kan bá ṣe òun tàbí ọmọ òun tàbí ọkọ òun àbí àwọn tó wà ní àgbègbè òun wípé kí wọ́n di Ìyábọ̀ Òjó mú nítorí pé òun ló fa nǹkan tí ó bá ṣẹlẹ̀ tí òun. Ẹ̀yin èèyàn wa, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀, mẹ́wàá ń ṣẹlẹ̀. Tí ẹ ò bá gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òní Ìyábọ̀ Òjó jáde tó wá sọ̀rọ̀ wípé ó ní òun ò mọ ẹni tó tiná bọ ọ́fíìsì òun nítorí wípé ọ́fíìsì ẹ̀ jóná, tí ó sì fi lẹ́tà èyí tí ó gbà nígbà ìgbéyàwó ọmọ rẹ̀ èyí tí wọ́n ti ń tírẹ́tì rẹ̀ ó fi síta. Ẹ̀yin èèyàn, wàhálà máa ti dé báyìí, nǹkan máa ti ń ṣẹlẹ̀. Lizzy Anjorin ti jáde wá sọ̀rọ̀, ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa Ìyábọ̀ Òjó. Ó ní pé ṣáájú náà wípé kí àwọn èèyàn kí òun kú oríire, wípé òun sọ fún wọn pé òun máa borí, òun sì borí ni. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ó ní wípé Ìyábọ̀ Òjó ń bá òun jà nítorí wípé òun kò pè ní àǹtí, òun la orúkọ mọ́ lórí. Ẹ̀yin èèyàn, ó ní kí wọ́n di Ìyábọ̀ Òjó mú tí nǹkan kan bá ṣe òun nítorí wípé Ìyábọ̀ Òjó ló sọ àdírẹ́sì ibi tí òun gbé síta, ló sọ ibi tí òun wà fún àwọn èèyàn tí àwọn èèyàn fi mọ̀ nípa òun. Ẹ̀yin èèyàn, nǹkan ti ṣẹlẹ̀ o, mẹ́wàá mà ti ṣẹlẹ̀, ìjà mà ti dìjà gbòòrò, ó mà ti dìjà ńlá èyí tí gbogbo àwọn èèyàn tó ti ń bá wọn dá sí i, tí wàhálà ti ń ṣẹlẹ̀ lọ́tùn lósì lórí ọ̀rọ̀ Lizzy Anjorin nítorí wípé Lizzy Anjorin tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa Ìyábọ̀ Òjó. Ó ní wípé Ìyábọ̀ Òjó máa ń rán èèyàn dúró síta wípé tí wọ́n bá ti lọ gbé ọmọ òun láti school kéèyàn yẹn snap picture ojú ọmọ òun, òun ò mọ̀ nǹkan tó fẹ́ fi ṣe. Ó sọ̀rọ̀ nípa bí Ìyábọ̀ Òjó ṣe rán àwọn èèyàn wá láti wá kidnap ọkọ òun ní court, tó sì ń disguise ẹ̀ pé láti ọ̀dọ̀ police, láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, ibẹ̀ ni wọ́n ti wá. Ẹ̀yin èèyàn, ó ní tán bá bí ìyáláyà Ìyábọ̀ Òjó dáa pé kó tún sọ nǹkan kan tàbí kó tún dá orúkọ òun, wípé tó bá dá orúkọ òun àbí tó bá gbọ́ orúkọ òun lẹ́nu rẹ̀ wípé òun máa tú gbogbo àṣírí rẹ̀ síta, òun máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí i. Ẹ̀yin èèyàn, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Lizzy Anjorin kì í gbọ́ kì í gbà sí ni. Lizzy Anjorin sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí Ìyábọ̀ Òjó torí nínú ọ̀rọ̀ tó sọ ló ti dárúkọ Ìyábọ̀ Òjó, ó dárúkọ màmá Ìyábọ̀ Òjó tí ó ti kú tipẹ́tipẹ́, náà ló dárúkọ àwọn ọmọ rẹ̀, ló ń fi èpè ńláńlá, àwọn èpè ribiribi ló fi ránṣẹ́ sí i. Ló sọ wípé ṣèbí Ìyábọ̀ Òjó ló wà nídìí Gistlover. Ló sọ wípé ìgbà tí Ìyábọ̀ Òjó ti rí wípé òun ti borí nílé ẹjọ́ ló ṣe sáré lọ bá Very Dark Man. Ló sọ wípé òun fẹ́ parí ìjà pẹ̀lú ẹ̀. Ẹ̀yin èèyàn wa, nǹkan ti ṣẹlẹ̀ o, mẹ́wàá ti ṣẹlẹ̀ nítorí wípé a máa rò bóyá ọ̀rọ̀ yìí yóò lọlẹ̀ ni, ṣùgbọ́n níṣe ló ń le koko sí i, níṣe ló ń di ariwo, ló ń dìjà sí i lójoojúmọ́, ló ń fa ìkùnsínú ní gbogbo ìgbà. Nítorí ní báyìí Lizzy Anjorin ní pé òun ṣetán láti bá Ìyábọ̀ Òjó fa gbogbo wàhálà, láti fi hàn wípé òun àti ẹ̀ òun kò lè bóun figagbága, òun jù lọ ní gbogbo ọ̀nà. Ẹ̀yin èèyàn, kí ni ẹ rò pé Ìyábọ̀ Òjó yóò ṣe sí Lizzy Anjorin? Ǹjẹ́ rò pé Ìyábọ̀ Òjó yóò fèsì? Àbẹ́ rò pé bí ilé ẹjọ́ ṣe dá ọ̀rọ̀ yìí nù, Ìyábọ̀ Òjó ò ní sọ̀rọ̀ kankan mọ́? Ẹ̀yin èèyàn wa, kí ni ẹ lérò lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yìí, tàbí kí ni ẹ rò pé yóò ṣẹlẹ̀ sáwọn méjèèjì yìí? Tó ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká lọ pàdé ní comment section kí a lè fomi jomi tó rọrùn nípa nǹkan tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin, nítorí ìjà yìí ó ti kọjá ibi tí a fi sí. Ẹ ṣáà mọ̀ tẹ́lẹ̀ wípé Lizzy Anjorin ti fìgbà kan sọ wípé òun ò bá Ìyábọ̀ Òjó sọ̀rọ̀, wípé Ìyábọ̀ Òjó kọ́ ni òun bá jà. Ṣùgbọ́n ní báyìí tí ilé ẹjọ́ ti da ẹjọ́ wọn nù, Lizzy Anjorin máa ti jáde wá sọ̀rọ̀.
ó ní Ìyábọ̀ Òjó ni òun bá jà. Ìyábọ̀ Òjó lòun ti ń pè lórúkọ látọjọ́ yìí, olóni gbogbo ọ̀rọ̀ tí òun sọ, ó fọwọ́ sọ̀yà ló sọ gbogbo ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn wa, ó tẹ́ ẹ bá lérò lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yìí, ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó o tún dìgbà ẹ̀yin tèmi.